bí wọ́n bá ní kí aláboyún má rìnrìn aago kan ọ̀sán ó nídìí o, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn àgbàlagbà kì í dédé sọ bẹ́ẹ̀. ṣé rí mo fẹ́ sọ nípa Emere Alakisa. ṣé rí àwọn kankan bẹ nínú ayé tí ó wà nínú rẹ̀ yìí, my dear, má fojú parẹ́ o, and don't because of religion cancel some good thing that can help your life. gbọ́ mi dáadáa, Emere Alakisa, gbogbo aláboyún tó bá rìn ní aago kan ọ̀sán, Emere Alakisa wọ́n lè ṣalábàápàdé rẹ̀, ó lè kó wọ inú wọn, á sì gbára rẹ̀ ní àyè ní inú ọmọ tí ń bẹ nínú, á pààrọ̀ ọmọ tí ń bẹ nínú èèyàn. ẹ jẹ́ kí n sọ délẹ̀. ṣé ní Emere Alakisa wọ́n máa ń dájú àwọn òbí wọn gan. Emere Alakisa wọ́n máa ń wọnú ayé àwọn ènìyàn with a mission. They always have mission. kò dẹ̀ sọ méjì tí wọ́n fẹ́ ṣe. wọ́n fẹ́ destroy ilé ayé àwọn tí wọ́n wọnú ilé wọn, àwọn ìgbéyàwó yẹn. gbọ́ mi dáadáa, Emere Alakisa ibi wọn máa ń le. Emere Alakisa bí wọn ò bá yanjú assignment wọn nínú family tí wọ́n wọ̀ yẹn, wọn kì í lọ. wọ́n bá sì lọ, wọ́n máa ń kú ni. wọ́n pa ìdílé yẹn lẹ́kún, wọ́n fi ìdílé yẹn sínú ẹkún kan tó bá ti wọ́n lọ. ṣé rí à ń sọ gbogbo àwọn kíní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òbí èmi kò mọrú ọmọ tó bí. wo láì tí ìrètí lẹ̀ kó gbọ́ báyìí, kókó báyìí láàárọ̀ fàdìtì. gbogbo tá à ń sọ yìí, tí o bá ti ń experience ẹ̀ tó rí, tètè lọ fún ìtúsílẹ̀ tó ní agbára. Emere Alakisa wọn kì í ṣe Emere tí ènìyàn lè fi ọwọ́ gbà wọnú ilé rẹ̀ láì ṣe nǹkan kan. mo sọ níjọ́ òní wípé gbogbo ẹgbẹ́ kọ́ là ń tù lójú, pé àwọn ẹgbẹ́ kan wà wọ́n máa ń já ọmọ gbà mọ́ wọn lọ́wọ́ nítorí pé wọ́n rán wọn láti ba ilé yẹn jẹ́, láti destroy ilé yẹn náà. WhatsApp nọ́mbà yìí 08054353629. WhatsApp nọ́mbà mi, ẹ fọ́lọ̀ wa lórí gbogbo social